ẹ̀yin fáǹsì mi ṣé ẹ mọ̀ pé tí n bá sọ fún wa pé iná ń jó lórí omi ẹ sọ fún mi pé kí n kéérù rẹ̀ wá. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún wa pé most àwọn tán máa ń sẹ́ndì ìwòwò wọn àwọn ọkùnrin yẹn náà máa ń request tán máa ń demand fún. Mo ní voice note kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́n sìn. Èèyàn kan ló send voice note yẹn sí mi lánàá bẹ́ẹ̀ orí TikTok lẹ́ni yẹn ti get ẹ̀. Ìyá àgbà kan tó jẹ́ blogger àwọn náà fi voice note yẹn ṣe show níbi tí woman yẹn tó ti ń bá ẹni tó ń fẹ́ yẹn sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún wa mo ní no matter what a man tells you àbí the amount of love tó ní lọ́kàn sí ọkùnrin tàbí any level of commitment tó bá ní sókùnrin má torí ẹ̀ send ìhòòhò ẹ̀ sí i má torí ẹ̀ ṣe camera down pẹ̀lú ẹ̀. Àwọn kan wá ń bi mí pé òkè àwọn táwọn ti ṣe tẹ́lẹ̀ nǹkan tó bá ti ṣe rí má ṣe mọ́ tó bá ti ṣe rí má ṣe mọ́. Large percentage of obìnrin ló ń ṣe to keep relationship. Àwọn tó ń ṣe nítorí owó wọn wọ́pọ̀. Àwọn tó máa ń ní ọkùnrin dédé máa ń sẹ́ǹdì ọmú àwọn olówó nàbì nìyẹn. Kì í ṣe gbogbo obìnrin tó bọ ẹ̀ fly in social media ló ní ṣekúṣe. Some people do it to keep their marriage. Some people do it to keep relationship. At the demand of the man, àwọn ọkùnrin yẹn náà máa ń pressurize obìnrin láti fi kíní yẹn ránṣẹ́ sáwọn káwọn lè mọ̀ wípé ní kò ní ó ní fihàn. Now ẹ listen sí voice note yẹn òun lè lẹ́yìn bí. Má má bínú sí mi, mo jẹ́ nǹkan tó máa ń tijú ni o. Mo jẹ́ tó máa ń tijú ni ṣe ti gbọ́. Wọ́n sọ fún ọ̀pọ̀ láti ní mo máa ń jẹ́ yín. A fi láti ṣe whatever tẹ́ bá fẹ́. Ẹ̀yin kẹ́ má disappoint mi ṣe ti gbọ́. Wọ́n bá ti sọ pé ẹ̀ ní disappoint mi. Ṣe lọ. Ṣe láìkẹ́. Wọ́n bá ti sọ wípé àwọn bíkọ̀ sí. òun jẹ́ èèyàn tó máa ń tijú ni. Ẹ ṣáà má disappoint mi o. Ṣe ti gbọ́ ẹ má disappoint mi o. Whatever tó bá fẹ́. Ká máa ṣe máa jẹ́ máa máa gbọ́ sí yín lẹ́nu. Ṣe dé láìkẹ́ òbò mi náà ṣe láìkẹ́. Òun jẹ́ èèyàn tó máa ń tijú ni kọ́ má bínú sí i. Now Ṣe láìkẹ́ báyìí. òun yẹn tó ń yọkun. tẹ́ ẹ bá gbọ́ nǹkan àkọ́kọ́ tó kọ́ sọ ni pé ẹ má bínú sí òun. Ṣe láìkẹ́ bí mo ṣe fẹ́ gbogbo ẹ̀rọ bíbọ̀ kúrò. Ó máa ń Ẹ tijú ṣe ni. láìkẹ́. Kí ló dé tó ti sọ pé kí wọ́n má bínú sí òun? Ó túmọ̀ sí pé bóyá máa yẹn ó ti ń pressure ẹ̀ títí. Máa yẹn ti wá ń fẹ́ mọ create impression pé ìgbéraga ẹ̀gán ti pọ̀ jù ebi mo fẹ́ fẹ́ ẹ ni. Wọ́n lọ́rọ̀ àsọtì ìní máa ń jẹ́ pé ọmọ mi gbẹ́ náà. Ọ̀rọ̀ àsọtì níjọ́ ọmọ mi gbẹ́ náà àbọ̀rọ̀ àná níjọ́ ọmọ mi gbẹ́ náà. Ọ̀rọ̀ tí mànù yẹn sọ tẹ́ni yìí ń reply lé lórí yóò ti ní nǹkan ti jọ discuss yóò ti ní bẹ́lẹ̀ ṣe wà rigid tó stand lórí ẹsẹ̀ pé òun ò ní ṣe. Now máa yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní bínú sí i ni mo ṣe sọ fún ìpè ní àwọn tán máa ń ṣe jù ọkùnrin yẹn ló máa ń frustrate wọn pressurize wọn. Ìyàwó lémi tó ṣe ọkọ ló béèrè kò sí ń ṣẹjọ́ tó bá béèrè òbò obìnrin ló máa fòbò ẹ̀ ránṣẹ́ sí ọ ìfún àwọn tán ń ṣòwò nàbì. Ẹlòmíì ti wà lórí lọ́rùn gẹ́ yẹn títí relationship marriage làwọn èèyàn dẹ̀ máa ń láwọn fẹ́ keep tán fi máa ń ṣe ni mo ṣe sọ lórí previous video tí mo ṣe pé no matter what má send òbò ẹ sọkùnrin even kó jẹ́ ọkọ ilé tó ti fẹ́ ẹ sílé tó wá travel tí ò sí nítòsí kó wá máa béèrè òbò ẹ má send ẹ sí kò bá sọ fún ẹ pé bóyá ó ń send ẹ séyàn míì bóyá ó ń ṣe gbàsàwò tó bá send ẹ sí gan ni ó sọ pé ó ń send ẹ séyàn míì. Bó lórí burúkú ọkùnrin míì ṣe máa ń ṣe nìyẹn àwọn náà àwọn ọmọdọ́mọ wọn kàgbákò láwọn ọkùnrin tí wọ́n frustrate àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n parọ́ páwọn ò fẹ́ wọn tó ń tàn wọ́n gba ìwòwò wọn lọ́wọ́ wọn tó ń tàn wọ́n ṣe camera down pẹ̀lú wọn àwọn ọmọ yín àtọkùnrin àtobìnrin náà àṣírí wọn ò ní bò wọn ò ní rójú rere. Bẹ́ẹ̀ ni látijọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn tó ti wá díẹ̀ mú mi tó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sẹ́yìn tí ọ̀rọ̀ yìí wá create fear nínú wọn wọ́n tó 18. Lady kan ti ẹ̀ DM recently ó dà ń pa àárọ̀ yà bá nà ó ní bàbá kan tó ń ṣe camera down pẹ̀lú ẹ̀ ó níjọ́ tí ó lọ UK báyìí ó ní ò sọ fóun ó láṣọ ti ń plan láti jápa tóun dẹ̀ ti fọkàn balẹ̀ pé òun ní boyfriend ó lẹ́nu ìkànnú àwọn ọ̀rẹ́ ló sọ fóun pé lágbájá mọ̀ ti lọ UK ó lóun sọ pé rọ́ ni kóun tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ó tọ́ ni ó látìgbà tó dẹ̀ ti travel ni ò ti bóun sọ̀rọ̀ mọ́ ó ní bànújẹ́ yẹn sì wà nínú òun títí dèní pé ẹni tó ń ṣe pẹ̀lú ó travel gan kò sọ fóun kò ní sọ fún ẹ náà kò ní trust yẹ so kò ní sọ pé òun ló ń pressurize yẹ títí tó fi ṣe kinní yẹn pẹ̀lú òun kò ní sọ bẹ́ẹ̀ olórí burúkú lọkùnrin míì obìnrin tọkùnrin ò bá nífẹ̀ẹ́ lọkùnrin máa ń sọ wípé kó sẹ́ndì wòwò sóhun now voice note tẹ́ gbọ́ yìí sìn allegedly wọ́n ní ẹni tọ́rọ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀ sí ló sẹ́ndì voice note yẹn sẹ́nìkan bóyá òun kọ́ bóyá òun níṣẹ́ mọ̀ pé AI
stage la wà, AI age la wà, ó lè jẹ́ pọ́n AI rẹ̀ ni, ó lè mọ́ jóun ló sọ, ó dẹ̀ lè jóun ló sọ. But nevertheless, tẹ́ bá rí ẹni tó ń sọ̀rọ̀ nínú voice note yẹn, ẹ rí wípé ó ń reply message fún ẹnìkan ni tó ti sọ pé ṣe ti rárá òun báyìí, ṣe ti rí, ṣe láìkí ẹ má bínú, ojú máa ń tì òun ni, òun jẹ́ nǹkan tó máa ń tijú ni, tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé tẹ́ bá ti lẹ́ẹ̀ní disappoint òun, ẹjọ́ ẹ má disappoint òun o. Ni mo ṣe sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé àwọn tó bò wọ́n fly kiri oníṣekúṣe ni wọ́n, you are not in their shoes. Àwọn ọkùnrin yẹn náà máa ń frustrate wọn, tó máa ń pressurize wọn. Ni mo ṣe máa ń sọ, tó o bá ti lọ́kọ dúró tọkọ rẹ, má kúrò nínú ilé ọkọ. Àwọn single mother náà máa ń fall victim irú nǹkan báyìí jù, tàbí àwọn tó ti ní failed relationship tí kan bá ti wá appear to be good, wọ́n wá stick mọ́, wọ́n á rò wípé àwọn ti dé paradise, wọn nímọ̀ wípé hell làwọn wà, from fry pan to fire. Tó bá ti lọ́kọ dúró tọkọ rẹ, má kúrò níbẹ̀, gbà fọ́lọ́run, gbà fọ́kọ rẹ. Even kó ń ṣe pé ó ṣe ọ̀gàn àbó ṣe nǹkan kan tí ò bá jẹ́ pé ó jẹ́ nǹkan tí ò ṣe faradà, má kúrò ńbẹ̀. Ìta tó ń wò yẹn, ìta burúkú jù. Irú màdámù tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí, iṣẹ́ tó bá wà ní ọkọ ṣé irú eléyìí máa ṣẹlẹ̀ sí ni. Àwọn èèyàn ò fẹ́yàn fún rẹ̀, tọkùnrin ò bá dẹ̀ ní fẹ́ ẹ mọ́, á make sure pé òun pa self-esteem ẹ débi pé ẹlòmíì ò ní fẹ́ ẹ. Ẹlòmíì ò ní make sure pé ẹlòmíì òun á ba yí ẹ jẹ́, ẹlòmíì ò ní fẹ́, àbí ta ló fẹ́ ni tó bọ̀ ẹ̀ wà online. Ẹni tí ó bá ti mọ̀ tó bá ti ń béèrè wòwò ẹ, even kó jẹ́yàwó lé, ọkùnrin máa ní kọ́kọ́ ẹ máa ní kó send òbò ẹ sóhun. Látijọ́ yẹn ni kó ti bẹ̀rẹ̀ sí ní fura. Wristwatch ó máa ń record, ring ó máa ń record, eyeglasses ó máa ń record, pendant ó ń record. Wọ́n ti ń ṣe àwọn sophisticated devices nítorí pé tó bá wọ̀ sára tó wà nínú ara ẹ, the person will not know. Tọkùnrin á dẹ̀ lò tó dẹ̀ máa record ẹ tó ní mọ̀. So ẹni tó bá ti lè béèrè òbò ẹ all in the name of pé òun jẹ́ ọkọ ẹ, tó ti kọ́kọ́ sọ báyìí, àtijọ́ ẹni kó ti máa fura, kó ti máa wo gbogbo yàrá, bóyá ọkàn rẹ̀ ò fẹ́ ẹ mọ́ ni, tó ti bẹ̀rẹ̀ processing of pé bóun ṣe máa bá yí ẹ jẹ́. Torí tọkùnrin bá fobìnrin lẹ̀lẹ̀, ó fẹ́ rí obìnrin yẹn kó kọ́tẹ̀ ẹ̀dẹ̀ nílẹ̀, kó mọ̀ tiẹ̀ gbérí mọ́ ni. So everything tó lè ṣe láti bá yí ẹ jẹ́, òun ló máa ṣe. So tọkùnrin bá wá bẹ́ẹ̀ sọ fún pé marriage or nothing, tí ò bá ti lè fẹ́ kó máa bá tiẹ̀ lọ. Tó bá sọ fún ẹ pé òun níyàwó ńlé, ìyàwó òun ò dá, sọ fún kó lọ kọ ìyàwó yẹn lẹ̀. Tí ò bá ti lè fẹ́ ṣèyàwó, kó máa kórí ibú ẹ̀ lọ. Then gbogbo ẹ̀yin tẹ́ ń wá DM tẹ́ ń béèrè pé ẹ̀yin tẹ́ ti wá ṣe tẹ́lẹ̀ ńkọ́, ìgbà ìmọ̀ lọ́lọ́run fojú fò. Tó bá ti ṣe má ṣe mọ́, tó bá dẹ̀ ti ṣe tó tẹ́niyẹn ò wá padà fẹ́, torí ẹni ó bá ṣe òbò ẹ̀hàn ò lè fẹ́ ẹ. Gbogbo ẹnu mo fi sọ, kò ní fẹ́ ẹ, no matter the amount of commitment or promise. Tó bá ti lè ṣe òbò ẹ̀hàn ọkùnrin kò ní fẹ́ ẹ. Tí ò bá wá padà fẹ́ ẹ, tó wá padà ní ọkọ, tó wá padà ń fi tí x yẹn wá padà ń fi wòwò yẹn threat yẹn, jẹ́ kó yí ọkọ ẹ pé kinní yẹn ti ṣẹlẹ̀ kó tó fẹ́ ọkọ yẹn. Torí mo ti rí irú ẹ̀bẹ̀ yẹn tó jẹ́ pé ọkọ yẹn x yẹn ó lọ wá phone number ọkọ gẹ́ẹ̀ yìí, ó wá send gbogbo núùdù rẹ̀ sọ́kọ gẹ́ẹ̀ yìí wípé bó ṣe ń fẹ́ máa yìí ló tún fẹ́ òun náà. Eventually ìgbà tí yẹn lọ fọ̀rọ̀ lọ, táwọn èèyàn wá ń wo àwọn clips yẹn náà wá rí wípé old clips ni, kò kí ń ṣe present one, kò ń ṣe recent clip. Ẹ dẹ̀ mọ̀ pé tí ọlọ́rọ̀ máa ń di, gẹ́ẹ̀ tó lọ́rọ̀ gan-an, òǹgò tètè mọ̀. Eventually tó máa padà wá sọ fún ló tó wá ẹ̀ṣẹ̀ rí wípé àṣẹ máa yẹn máa ń rìkọ́ọ̀dù òun nígbà yẹn. Olórí burúkú lọkùnrin míì, àwọn ọmọ tí wọn náà sì ní soríire, láwọn tí wọ́n ń tan àwọn ọmọ ọlọ́mọ jẹ, tí wọ́n ń fi márèjì tàn wọ́n jẹ, tí wọ́n ń frustrate wọn, tí wọ́n ń dà wọ́n láàmú, tí wọ́n pressure wọn, tí wọ́n fi òhò ránṣẹ́ sí wọn. Àwọn ọmọ tí wọ́n náà orí burúkú náà máa ṣe gbẹ̀yìn ayé. Ọlọ́ngán lòun ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọdé ìran kẹrin. Tó mọ́ tẹ́ǹdì wògbó ẹ síyàn. Then ẹ̀yin tẹ́lẹ̀ ti ṣe rí tẹ́ ń wá DM, ẹ ní láti máa live in fear, ẹ ní láti máa live in sorrow. Pé bóyá yóò ṣẹlẹ̀, rest your mind. Ẹni tó bá dẹ̀ ń threat yẹn tètè lọ report ẹ̀. Criminal offence ni wípé kò jẹ́ pé o fẹ́yàn kan àbó bímọ fẹ́yàn kan, ó wá rẹ́kọ̀dì ẹ̀, ó wá fi ń blackmail ẹ̀, is a criminal offence. Go and report the person. Ọmọ kan tó jẹ́ victim, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ Madam TNT ńgbà yẹn, àwọn náà bá halẹ̀ mọ́ bọ́ọ̀ì yẹn tí ò fi gbé ọmọ yẹn síta. Àwọn náà bá halẹ̀ mọ́ pé wàá mọ̀ pé Amẹ́ríkà ò jìnnà sí Èkó, tó bá bí ẹ̀dá gbé picture ọmọ yẹn jáde. So ẹjọ́ nítorí Ọlọ́run, dẹ́n gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé àwọn oníṣekúṣe náà ń ṣe, àwọn tó wà desperate tó ń wá ọkọ, àwọn tó fẹ́ keep marriage, tó fẹ́ keep relationship, àti àwọn tó jẹ́ wípé wọ́n wà under pressure, àwọn náà máa ń ṣe jù.
ọkùnrin yẹn ló dẹ̀ máa ń béèrè mo tún sọ ọkùnrin ló máa ń béèrè a ti make ẹ láti trust òun commitment yẹn ti máa wà so strong lady kan single mother ní ìbejì ló bí single mother of twin bó ṣe déètì máa nǹkan nìyẹn máa yẹn ń gbé Dubai máa yẹn dẹ̀ ti connect ẹ̀ mọ́ several gbogbo àwọn family ẹ̀ níbi tó jẹ́ pé ó ní kan bímọ nínú àwọn family ẹ̀ yẹn tó ṣe pé ọ̀sẹ̀ mẹ́ta ló ń fi lọ bẹ̀ tó ń lọ ń fọ̀gbẹ́ ọmọ tó ń lọ ṣe báyìí tó ń ṣe tán yóò tún ráwọn ẹbí ẹ̀ wábi tó ń gbé kán wá bẹ̀ ń wò òun náà lọ ọ̀dọ̀ wọn ó ra nǹkan lọ tó ń ti fọkàn sí pé yóò fẹ́ hun tó yẹ pé máa yẹn ló tún máa play victim fóun pé kóun lè mọ̀ pé o fẹ́ òun ní tòótọ́ ọkàn ẹ̀ wà pẹ̀lú òun igbá kan àwo kan tó náà bẹ̀rẹ̀ sí í ṣe camera down pẹ̀lú ẹ̀ orí blackmail ló wà dé ní unfortunately gbogbo àwọn family ẹ̀ tí yẹn lọ ń bá àwọn yẹn sọ pé àwọn ò bá tán pé bí àwọn ọ̀rẹ́ àdúgbò àwọn àǹtí àdúgbò táwọn kan jọ dàgbà sádùúgbò kan láyé àtijọ́ tó dẹ̀ sọ àwọn di mọ́mì tó sàwọn dáńtì ní kì í ṣe pé bóyá àwọn wà blood related ó ń sunkún kiri ní ìsìn ni gbogbo iṣẹ́ tó ń ṣe kò lè ṣe mọ́ torí self esteem ẹ ti kú already tó ẹjọ́ nítorí Ọlọ́run olórí burúkú lọkùnrin tó bá ń béèrè òbó ẹ tó ń béèrè wòwú ẹ bẹ́ẹ̀ yẹn bá fọ́kọ lẹ́ni ọkọ lè jí gan kó lóun ọ̀fẹ́ yàn mọ́ bẹ́ẹ̀ ni marriage ṣe ń dàrú àwọn èèyàn ṣe ń divorce ní gbogbo ìgbà tó bó wá rìkọ́ọ̀dù òbó ẹ ìwọ tó dẹ̀ sọ pé ọkọ ẹ ó sẹ́ǹdì òbó second wife sórí fóònù ẹ irọ́ ló ń pa ìwọ fúnra ẹ ló mú òbó yẹn lórí fóònù ọkọ ẹ ìwọ tó wá ní òbó ìyàwó ọkọ ẹ lọ́wọ́ kí ló proof fún ẹ pé ìyàwó yẹn náà ní tiẹ̀ kí ló báwo ló ṣe rò ọkọ tó lè rìkọ́ọ̀dù ìyàwó kékeré láì sọ fún un aṣọ àyù pé kò mọ rìkọ́ọ̀dù wọn náà ṣáwọn ọkùnrin eléyìí ntọ́kùnrin tó bá ti ń fẹ́ ọkùnrin tó ti ń rí òbò àwọn obìnrin lórí fóònù ẹ̀ ìwọ gan save bàbá red flag ni ọkùnrin tó bá ti ń screen record obìnrin tó ń rìkọ́ọ̀dù ìwòwò obìnrin sórí fóònù tí wọ́n wá rí ìwòwò yẹn lórí fóònù ọkùnrin yẹn ó yẹ kó mọ kọrin ó ní kíní tó bá ń pojú gba ẹni òwe ló ń pa fún ni ó yẹ kó mọ rìkọ́ọ̀dù kankan sọ́pọlọ tiẹ̀ gan pé ìwọ gan save pẹ̀lú rúmà yẹn olórí burúkú ni wọ́n àwọn ọmọ tí wọ́n náà àgbákò náà máa kò lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ ni nǹkan mí àkàndéédé ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì ẹ mọ̀ wá wọ́ndà pé kí ló ẹ mọ̀ tí àwọn baba ńlá wọn náà ti ṣe sọ́mọ ọlọ́mọ ẹ mọ̀ ìkà táwọn baba ńlá wọn ti ṣe sọ́mọ ọlọ́mọ tẹ̀sán wá ń ké lórí ọmọ tiwọn tó ẹjọ́ nítorí Ọlọ́run no matter the amount of commitment tó bá fi òpó ní sí ọkùnrin má ṣí òwò ẹ̀ hàn tó bá ti ṣe rí má ṣe mọ́ tó bá dẹ̀ lọ́kọ tẹni tó fẹ́ tẹ́lẹ̀ ń gbé wòwò ẹ̀ síta jẹ́ kó yí ọkọ yẹn pé kíní yẹn ti ṣẹlẹ̀ kó tó pàdé ẹ̀ tọrọ ọkọ olórí burúkú x yẹn nísìnyí ó máa fẹ́ pẹ́ǹtì scenario fọ́kọ ẹ pé ìgbà tó fọ́kọ tán ló ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì òbò sóun ni nítorí máa sọ nìyẹn torí ọkùnrin bíi kan bá yí obìnrin jẹ́ náà máa ń fẹ́ wọn kí especially àwọn tó ń jẹ́ narcissist wọn ń fẹ́ róbìnrin tó ṣoríire tí ó tó ní life wọ́n máa ń fẹ́ bá yí obìnrin jẹ́ ni then ìwọ tó bá jẹ́ pé you are a young adult tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní relationship jẹ́ kó rí ẹ pé má ṣí òbò ẹ fún ọkùnrin kankan ọkùnrin tí ò bá fẹ́ má jẹ́ ó bẹ́ẹ̀ sùn àbí òye ní ìsìn yàtọ̀ fọ́rọ̀ ń rìkọ́ọ̀dù gan tọkùnrin bá ti bẹ́ẹ̀ sùn once they don't see your pattern your matter no matter again matter ò matter mọ́ bẹ́ẹ̀ ni so ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń búlì àwọn tí wọ́n wà betrayed tó ń wà disappointed tó ń gbogbo wọn síta ó mọ̀ bóyá wọ́n ló máa jẹ́ next victim torí mọ́ọ̀sì wọn kì í ṣe torí owó àwọn tó dìdí ìṣòwò náà bí nítorí owó ẹ̀ lè máa róbò wọn anyhow òbò wọn ò lè máa fly anyhow mo ní woman kan bẹ́yẹn tó yẹ pé proprietress for that matter tó ní school tó ṣe pé àwọn staff ẹ̀ owó kékeré kọ́ ló ń san fún wọn bí máa kan ṣe tán nìyẹn bẹ́ẹ̀ woman yẹn single mother ni bí máa yẹn ṣe tán jẹ nìyẹn tó jẹ́ pé ńgbà tó yá ni máa yẹn bẹ̀rẹ̀ sí ní blackmail ẹ̀ ìyá yẹn lójoojúmọ́ ló mọ̀ ń sunkún pé so òun tó jẹ́ pé even ní association of proprietors gan olóyè lòun níbẹ̀ tó ń gallant táwọn èèyàn máa ń pọ́n òun lé lòun á ń di ẹni tí ó ń live at the mercy of a person all in the name pọ́ promise pé òun ó rí màrí àwọn this is a woman táwọn ọmọ mẹ́ta ló ti graduate ní university o so àwọn wá ń wonder pé báwo làwọn ṣe wà so weak bẹ́ẹ̀ yẹn ìfẹ́ máa ń weak obìnrin kò dẹ̀ sóbìnrin tán lè tàn gbogbo age of kìíní kan kí ló tún wá kiri tó o bá wà healthy depending on how healthy you are even at the age of 70 as a woman you can still feel horny o sì lè máa feel pé o fẹ́ dóko tó bá wọ age 70 according to studies tó bá wà healthy dáwọn level kan so má jẹ́ kẹ́nìkan máa tẹ̀ ẹ́ pé ò nídìí ọkọ tálà wá ń ṣe ọkọ bá yọ fẹ́ ọkọ dúró ti ọkọ rẹ
tálàwáǹsì ọkọ ò bá yọ mọ́ control ara ẹ. Ọkùnrin tó bá wá fún ẹ sọ fún pé marriage or nothing, má fòbò ẹ ránṣẹ́ sọ́kùnrin. Kò sí obìnrin tọkùnrin ò lè tán o. Ọlọ́run má jẹ́ kí orí wa ó burú. Ọlọ́run má jẹ́ ká wà vulnerable. Ọlọ́run má fi wá sí position pé kéèyàn máa dààmú. Ọlọ́run má fi wá síbẹ̀. Gbogbo àwọn ọkùnrin tán sì ń frustrate obìnrin tán fi ìwòwò wọn tán fi ń frustrate wọn. Àrọ́mọdọ́mọ yín náà ò ní kó lóore. Wọn ò ní ràánú gbà, àṣírí wọn mọ̀ tú ni. Tọ́rọ ọ̀pọ̀lọpọ̀ yín ti old finish, ẹ ti lò gbésí ayé yín tó olórí burúkú ni yín. Àwọn ọmọ tẹ́ bíjọ wọn ò ní yàre ní gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́tàn obìnrin pẹ́fẹ́fẹ́ tẹ́ mọ béèrè wòwò ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀ǹtí tí ó sẹ́ǹdì ẹ̀ tán tó lórí burúkú yóò wá mọ̀ lò against wọn. Even kẹ́ mọ̀ lò against wọn gan, obìnrin tó bá gba ìwòwò ẹ̀ all in the name pé o fẹ́fẹ́ tó wá kọ̀ tó fẹ́ mọ́, orí burúkú nìwà àtàwọn ọmọ ẹ máa ṣe dé ìran kẹrin ẹ̀ ní ránú gbà. So ìwọ obìnrin láì tí ẹ sílẹ̀, ẹ fi fídíò yìí ránṣẹ́ sí gbogbo obìnrin tẹ́ mọ̀ pé ó wà desperate fún relationship àbí marriage. Ẹ má sẹ́ndì òbò yín sọ́kùnrin. Tó bá ti ṣe rí má ṣe mọ́, sì mọ́ gbàdúrà kéè tó ti ṣe yẹn mọ́ bọ́ sí online. Tó bá bọ́ síbẹ̀ kò sí ní tó máa ṣe sí. Kò sí ní tó máa ṣe sí. Tó bá ti ṣe rí má ṣe mọ́, then ìwọ tó mọ̀ wípé ẹni tó ṣe fún rí ẹni yẹn ò padà fẹ́. O nídìí láti máa panic àbí láti máa live in fear. Tó bá dọ̀la tó bẹ̀rẹ̀ sí tírẹ́tì ẹ̀ jẹ́ kó yí ọkọ ilé ẹ pé tó kíní yẹn ti ṣẹlẹ̀ kó tiẹ̀ tó pàdé eléyìí torí èèyàn máa fẹ́ lo against ẹ láti purọ́ fún eléyìí wípé o sì ń ṣe nǹkan yẹn pẹ̀lú òun ni but unfortunately kò lè change ojú ẹ torí bójú ẹ ṣe rí nígbà yẹn bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe rí nísìn. Èèyàn tó bá wo fídíò yẹn fín ó máa mọ̀ wípé old video ni ní fídíò eléyìí tí wọ́n ń gbé kiri ti story woman proprietress tí mò ń sọ yìí. Tẹ́ bá ti wo fídíò yẹn ẹ mọ̀ wípé ní kò kí ń ṣe recent one. So that is the situation of a lot of people. Tó bá mọ̀ pé n tó ti ṣe rí ni ó tètè sọ fún ẹni tó fẹ́ sìn pé old video ni kò kí ń ṣe new video. O ò dẹ̀ mọ̀ pé ni yẹn ń record ẹ torọ́kùnrin á béèrè mẹ́ kí lè tó sọ fún mi. You don't know he was recording you. So gbọ́ àbẹ́tí ẹja má dẹ̀ ṣe ẹni tó ń fẹ́ lọ́wọ́ ń sìn nǹkan má ṣe fún un mọ́. Má ṣe tó bá ń ṣe stop ẹ̀. Stop it. Mo rí tí yóò gbà ṣe show tí yóò gbà sọ pé àwọn èèyàn tó máa ní káwọn èèyàn dúró sílé ọkọ tó bá jẹ́ pọ́kọ àwọn tó fẹ́ nìyẹn àwọn máa ṣe nà. Mo mọ̀ pé yóò gbà ń ṣàwàdà ni wọ́n kàn ń ṣe kí show yẹn fi wà hilarious ni wọ́n ń ṣàwàdà ni. Ẹ má ṣe irú ẹ̀ fọkùnrin. Àwọn ọkùnrin wọn láyé lọ́wọ́ anything báyẹn bá dẹ̀ ṣẹlẹ̀ the man can easily remarry àti ẹ̀ ní rójú máa yẹn nínú clip yẹn irú tèé tó ṣẹlẹ̀ ṣàrójú máa yẹn ni. Ó dẹ̀ máa purọ́ ó ti máa fẹnu bà ẹ́ jẹ́ pé oníṣekúṣe ni àwọn tó ń fẹ́ pọ̀ òun kọ́ ló ń gbóbò ẹ síta ẹlòmíì tó ń fẹ́ ló gbé síta ó dẹ̀ mọ̀ pé òun ni. N tó máa sọ nìyẹn á nítorí ẹ̀gán ló ń ṣe fiẹ́lẹ̀ tóun ò ṣe fẹ́ irọ́ dẹ̀ ní olórí burúkú làwọn ọkùnrin míì ṣe olórí burúkú abatẹnijẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn. So you have to be very very careful. So fún ẹ̀yin tẹ́ ń fear pé ẹ̀yin tẹ́ ti wá ṣe rí nǹkan you don't have to disturb yourself. Ẹni tó bá bẹ̀rẹ̀ sí ní threatening ẹ lọ report ẹ̀ go and report him. So ẹjọ́ nítorí Ọlọ́run àwọn tó ń ṣe tó ń jẹ́ victim kò ń ṣe gbogbo wọn náà ń ṣe nítorí owó kò ló be all of them. Àwọn tó ń ṣe nítorí ìfẹ́ wọ́n fẹ́ keep relé wọ́n wá marriage wọ́n fẹ́ marry àwọn ni ọkùnrin tó bá dẹ̀ máa fẹ́ kò ní stress yẹ man wey go marry you no go stress you kò ní sọ fún ẹ kó máa send òbò ẹ sóhun kò ní sọ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn.